wípé a ò ní àsìkò tó pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin fúnra yín mọ nǹkan tí a fẹ́ ṣe ní ilé ìwé yìí ẹ dẹ̀ mọ̀ kí wọ́n máa ń gbóríyìn fún wa ní gbogbo ìgbà tí a bá ti ń kọ orin wa ẹ mọ̀ pé òpin ọ̀sẹ̀ yìí ó ní a fẹ́ kọ orin ẹ jọ gbogbo eléyìí tí a ti kọ́ ẹ jẹ́ kí ó wà ní orí yín. How are you? Ẹ rọra mà. Báwo ni? Dáadáa ni mà. Báwo làwọn ọmọ yín ṣe wọ́n ń kóòpù dáadáa? Ọlọ́pọlọ ni gbogbo àwọn ọmọ tó wà léwe yìí. Olúwa ṣeun tó bá tẹ̀ tí rí yín ná ìṣe nínú wọn máa ń dùn àdúpẹ́ fọlọ́. How are you children? Okay, ẹ ṣé ẹ take care. Yes. Ṣe rí pé oríyìn gidi òun ni wọ́n ń fún wa ẹ̀. Àwa la gbọ́dọ̀ gbìyànjú láti má ti ara wa. Lára orin tí a ti mọ̀ òun ni mo fẹ́ kí a tútù kọ dáadáa àwọn ètí ẹ̀kọ́. Wọ́n ní bí iṣu bá yọ lóko inú olóko á dùn bọ́mọ bá mọ̀wé rẹ̀ inú òbí rẹ̀ á dùn. Ẹ̀kọ́ yẹn náà. Bí iṣu bá yọ lóko inú olóko á dùn bọ́mọ bá mọ̀wé rẹ̀ inú òbí rẹ̀ á dùn. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Bẹ́ẹ̀ni àtẹ́wọ́ tẹ́ pa yẹn ẹ máa fi jẹ gbàgbẹ̀yìn ni. Bẹ́ẹ̀ni nítorí pé nǹkan tí mo kọ́ yín ẹ ti ń gbàgbé díẹ̀díẹ̀. Ó ní bí èèyàn ṣe ń kọ orin bá béètì mu. Ó ní bí èèyàn ṣe ń fò sáré ju béètì lọ. Ó ní mo ṣe kọ́kọ́ kọ́ yín bẹ́yẹn lẹ́ẹ̀kan yẹn. Ṣé ti gbọ́? Ó ní bí iṣu bá yọ lóko inú olóko á dùn gẹ́gẹ́gẹ́ tọ́mọ bá mọ̀wé rẹ̀ inú òbí rẹ̀ á dùn. Ẹ ti gbọ́ yẹn bẹ́ẹ̀. Now stand up. Ẹ dìde. Ṣé ti dìde? Ó yá jẹ́ gbọ́. 1 2 3 go. 1 2 3 go. Bàtà rẹ̀ á dùn kó ká. Bàtà rẹ̀ á dùn kó ká tó bá mọ̀wé rẹ̀. Bàtà rẹ̀ á dùn kó ká. Ẹ fọkàn sí i. Bàtà rẹ̀ á dùn kó ká. fọkàn sí i. Bàtà rẹ̀ á dùn kó ká. Tó bá mọ̀wé rẹ̀. Bàtà rẹ̀ á dùn kó ká. Tó bá mọ̀wé rẹ̀ o. Bàtà rẹ̀ á dùn kó ká. Bàtà rẹ̀ á wọ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀. Bàtà rẹ̀ á wọ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀. Sẹ́bíù bàtà rẹ̀ á wọ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀. Mary bàtà rẹ̀ á wọ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀. Tó bá mọ̀wé rẹ̀ o. Bàtà rẹ̀ á wọ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀. Tó bá mọ̀wé rẹ̀ o. Bàtà rẹ̀ á wọ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀. Mary tó bá mọ̀wé rẹ̀. Bàtà rẹ̀ á wọ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀. Sẹ́míù tó bá mọ̀wé rẹ̀. Bàtà rẹ̀ á wọ ṣẹ̀rẹ̀rẹ̀. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Bàtà yín ò ní wọ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀ o. Àmín o. Ẹ mọ̀wé yín o. Àmín o. Kò ládùúrà nínú. Ṣó ti yé yín ẹ máa gbéwèé yín ẹ máa kà á ní òun lẹ máa fi mọ̀ ìyẹn ò ní ìdí àdúrà. Ṣé ti gbọ́? A ti kọ́ débì kan nìyẹn. Màá tún padà pè yín tí olùkọ́ tó bá tún kúrò níbí. Ẹ gbọ́ ẹ lọ sí ilé ìkàwé yín. Ó dàbọ̀. Ó dàbí kẹ́ mọ́ kọ́tọ́ mọ́. Bímbọ́ kò rí mi o ṣùgbọ́n ọ̀rẹ́ báwo ni. Àwa ní ká dágbére fún yín pàwà ń lọ ilé wa. Ìgbà tẹ́yìn náà ti dé láwa náà ti ń rí yín àmọ́ àlè fi àwọn ọmọ yẹn sílẹ̀ ni. Ẹ lè fa àwọn ọmọ yẹn sílẹ̀ torí mo mọ̀ pé léyìí tẹ́ ń ṣe yìí ó mú yín lómi ju omi lọ. Kì í ṣe léyìn nìkan gbogbo ẹ̀kọ́ láti kọ́ ọmọdé òun ló máa ń mú mi lómi kò dẹ̀ sí ìdíjú pé gbogbo nǹkan tó bá ti kọ́ ọmọdé tó bá ti mú sórí kò lè gbàgbé ẹ̀ mọ́ láéláé. Ẹ wo bí mo ṣe ń wò yìí àfàmì kó má jẹ́ pé orin lè máa kọ jẹun. Ṣéyàn ò kì í ṣèpè báyìí. Èpè kọ ohun yín dùn ni ṣẹ́yìn mọ̀ pé torí yín ni ọ̀pọ̀lọpọ̀ òbí fi máa ń wá tẹ́ bá ń ṣènáwó ní skul yìí ni ẹ má jẹ́ ìtàn yìí ilé ìtẹ́fẹ́ ṣe lópin ọ̀sẹ̀ yìí èmi gan bọ̀ torí tí kò ṣe torí ọkọ mi. Nítorí tèmi. Torí tí. Tó bá jẹ́ torí tèmi ló ṣe ń bọ̀ èmi náà máa wá surprise ẹ̀. Kì í ṣe gbogbo àwọn orin eléyìí tó ń gbọ́ yìí o àwọn tó tún dùn gélé ilẹ̀ gan-an rẹpẹtẹ wà lẹ̀. Ọkọ mi gan mọ̀ pé mo láìkì orin jù ó kàn dùn mí pé mi ò mọ orin kọ ni ṣùgbọ́n tí márẹ́ni tó ń kọrin kò síbi tí mi ò lè tẹ̀lé dé. Ẹ kò sí wàhálà tó bá ti wá jẹ́ pé kémi máa kọ orin láti fi jẹun nìyẹn ọkọ tiẹ̀ náà máa lùlù ńgbà yẹn. Àmì eléyìí tí o mọwọ́ gbé yìí. Ẹ̀yin méjèèjì lẹ láìkọ orin àti ẹni tó ń kọ àti ẹni tó ń gbọ́ ẹ̀yin ẹ máa kọrin kémi máa pawó. Ó dà bẹ́ẹ̀. Ọ̀rẹ́ wò mọ́ ṣẹlẹ̀ ọ̀gá ní pé kárí àwọn and later in the day mo fẹ́ rí wọ fúnra rẹ̀ gan náà fáwọn kankan. All right, kò sí wàhálà. Okay, no problem. Bye bye. Ẹ bá mi kí ìyá tẹ́ bá délé. Ó dàbọ̀ díẹ̀ ó ṣe gan jàre. Mr. Akanbi nǹkan tí mo ní kẹ́ bá mi ṣe ń kọ́. Ẹ máa wá wò
wàásí náà ni mo ń ṣe o kódà kí n tó wọ ìlànà ilẹ̀ ṣú gan òjò yẹn ní agbára tó pọ̀ gan. ilẹ̀ ẹ̀tọ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. òjò yẹn. Mr. Akanbi ṣàlàfíà ni ẹ ra mà. ẹ mọ̀ ṣeun a kú iṣẹ́. ẹ wo iṣẹ́ nìyẹn. kí lẹ wá ń ṣe ń bí ó yẹ kẹ́ ti wà lọ́dọ̀ Mr. Ọláòkèrè kẹjọ máa kọ́ àwọn yẹn ní tí a ní kẹ́kọ́ wọn ẹ mọ̀ pé end of year party wa ti súnmọ́ kí ló dé. ẹ wo ohun tẹ́ ń sọ yẹn mo ti ń retí kẹ́ ti sọ tipẹ́ àmọ́ inú mi dùn bẹ́ẹ̀ ṣe sọ lẹ́nìí Ọláòkèrè ń kọjá yìí ẹ̀ ṣé bí mo jẹ́ olùkọ́ Yorùbá ó ti rájẹ́ tẹ́ pé òun ló máa gbájú gbẹ̀yìn ẹ wo ọ̀gá méjì ò lè gbèrú ọkọ̀ kan náà o ìdí ni tí mo fi ń wo oníran. Mr. Akanbi wọ́n ní tá a bá fi ọ̀tún wẹ òsì tá a fòsì wẹ ọ̀tún ṣe bó máa ń jẹ́ kọ́ wọ́ mọ́ ni. ó ràn yín lọ́wọ́ ni kí wàá ní problem bí yẹn. ó ṣèrànlọ́wọ́ fún mi nu ṣé bí agric lòun kọ́ ó di ìgbà kelo tèmi ń kó àwọn ọmọ lọ sínú oko tí mo ní mọ̀ lọ ṣèrànlọ́wọ́ fún ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Mr. Akanbi gbogbo wa la mọ̀ wípé àwọn ọmọ kéèké fẹ́ràn Mr. Ọláòkèrè ní school ó yẹ ká ẹ̀mọ̀ kan fẹ́ràn ẹ̀ òun náà dẹ̀ fẹ́ràn àwọn ọmọdé kò tí ì le tó bẹ́ẹ̀. àwọn ọmọdé fẹ́ràn ẹ jẹ́ pé mo jókòó roro nìyẹn. kò wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ wá mọ̀ kankan tèmi sọ fún yín ẹjọ́ ó wà very very important ẹ jẹ́ ká jọ join hand together kí end of year party kó lè yọrí sí rere ẹ lọ bá a kẹjọ yẹn kẹjá jọ ṣe ẹjá fìfẹ́ bára wa lò we are one ẹjọ́ ẹ try kẹ lọ join ẹ ẹ má pẹ́ o kẹ padà sí class ẹ ṣé o. a máa ríra ọjà. ṣé o mọ̀ pé iye èdè téèyàn bá gbọ́ ó ṣeé ṣe kéèyàn sọ pé iye ẹ̀yà yẹn lòun jẹ́ òun ló dífá fún pé iṣẹ́ tó bá mọ̀ láyé òun ló máa ṣe béèyàn mọ kápẹ́ńtà á ṣe béèyàn mọ plumber á ṣe mi ò gbọ́rọ̀ mi yẹ wo iṣẹ́ orin yìí á bẹ́tà kó mọ iṣẹ́ olùkọ́ tá à ń ṣe tá a bá fi dídá ẹ̀mí máa advice ẹ pé kò tiẹ̀ wá fi olùkọ́ yẹn sílẹ̀ kó fèsì iṣẹ́ orin yẹn gangan because téèyàn bá kọrin bó ṣe kọrin lé mi tán lè tẹ́wọ́ gbà mọ́ṣẹ́ gbáyìí kí lèèyàn tún wá. ọ̀rẹ́ kò tó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ ẹ̀ ó ní mo ti mọ ibi tí ó ń bá ọ̀rọ̀ ẹ̀ lọ kò yẹ. sórí ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ ń kojú ní ayé ó ní pé àyọjú ọ̀run ti pọ̀ jù nínú iṣẹ́ tí a ń ṣe. ìbùkún Ọlọ́run òun ló mú nílà láìláì fi láyàlá sí. èmi fún ara mi mọ̀ ẹ̀yin tí ẹ̀rọ gba yé mi ká ẹ mọ̀ pé iṣẹ́ olùkọ́ òun ni mo yàn láàyò. ẹ̀dẹ̀ ń gbóṣùbà fún mi nídìí iṣẹ́ tí mo ń ṣe. kí ló máa wá ṣẹlẹ̀ tí màá wá fi iṣẹ́ olùkọ́ sílẹ̀ tí màá sọ wípé mo fẹ́ lọ mú iṣẹ́ orin gbà nítorí pé mo kọrin lé ní àwọn èèyàn pàtì. ṣóòrè pé kò jáyé mi ì ní tọ́ra mi jẹun kì í ṣe pé bẹ́ẹ̀ náà ni mo mọ̀ ní kọ́ lọ títí o mo lè lẹ́bù o kì í ṣe pé bẹ́ẹ̀ ni mo ṣe mọ̀ ọkàn ọ̀nà ọ̀dà tí màá wá fi tọ́ra mi jẹ tí màá wá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ orin láti padà sí ìdíṣẹ́ olùkọ́ wà níyàwó fi mí lẹ̀ báyìí. sórí èyí tí ò yẹ ó pọ̀ ju èyí tó yẹ lọ sórí ilé ayé táwa gan wá fúnra wa àwa yanjú náà ni iṣẹ́ tá à ń ṣe àyanjú náà ni èyí tó ṣe kókó ń bẹ ni pé ká ṣàyanjú náà sóríire bó ṣe ṣe nǹkan tó ṣe ìtọ́lọ́ ń bẹ̀ tí lọ́wọ́ sí àyanjú náà sóríire náà pé jẹ́ kó yé nǹkan tí mo sọ. ṣùgbọ́n pé mo ti ń get point kan nínú ọ̀rọ̀ tó ń sọ ṣá ilé ayé tí a wá àyanjú rọ̀ ni. yes. iṣẹ́ tá a bá ń ṣe àyanjú rọ̀ ni. àyanjú rọ̀. tó rà àmúṣẹ́ kankan wá látọ̀hún àbí. bẹ́ẹ̀ni. good point. ojú wọn pé bó ṣe jẹ́ point yẹn dáa tó mo ní láti rogan. you know why? mi ò ní lọ ṣe nǹkan tí màá tẹ́ ẹ nítorí pé nǹkan téèyàn ń ṣe téèyàn fi níyì òun lèèyàn ṣe tó fi ń ṣe kíni tó fi ń tẹ́ ẹ o lè máa sọ̀rọ̀ káwọn èèyàn máa rẹ́rìn òun náà ló máa ṣe tó máa fi tẹ́ lójú àwọn kan nígbà tó bá mọ̀ òun rẹ̀ tó ti yé yín ìtorí ẹ̀ gangan òun ni mo ṣe gbọ́dọ̀ ní sùúrù ti yẹ ẹsẹ̀ ń tàn mí o lè tẹ̀ lórí ilé màmá rẹ̀
ṣọmọ kẹ́kọ̀ọ́ ọkàn mi sọ sí nǹkan kan sí ṣá kí ni kó má jẹ́ nítorí 2020 naira tó ń ná wa òun ló ṣe ń rò wípé iṣẹ́ orin ló dáa jù fún mi láti máa ṣe ọ̀rẹ́ bí má jẹ́ àtọ́ra wa jẹ́ o 2020 naira páàkì ẹ̀yẹ ọkàn ẹ̀ 2000 ni tó ń bá ná márùn-ún ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ di 10,000 naira o ti gbọ́ má jẹ́ àdára wa láàmú tó bá gédé ìlú òun ló fi ní kí n múṣẹ́ orin gbà iṣẹ́ tíṣà tá à ń ṣe kò lówó lórí púpọ̀ lóòótọ́ àmọ́ ìbùkún Ọlọ́run ló mú ní là láì fi lálá kan. ọ̀dà tí ṣó yẹn bá wà lọ ń pè bíi 4-5 lọ́sẹ̀ kankan. tàbá ló máa kú tó bá wá pín kan. a pé my friend bí wọ́n ṣe appreciate ẹ lẹ́nu ó máa pé yes anyway mi ò ní 2020 naira ro ní sùúrù 1,000 yẹn. ó ń ṣẹlẹ̀ má tẹ̀ wọ́ọ̀rì má sọ ọ̀rẹ́ lọ jẹ́ kí mi máa ka owó lọ ń tèmi. jẹ́ kí mi ka 1,000 yìí. ẹ kò tẹ̀ ní ìgbọ̀n 6 ló wà mí. ó ti mú yẹ ni. abọ́ ṣe ń náwó ni mò ń wò mo fọkàn sí iṣẹ́ eré àti mo good sí nìyẹn tó bá ní kò fi lè lẹ́yìn sí kí n máa kawó báǹkì ó pè mí àbí ibi tán ti ń ṣòwò gangan ìyẹn ló pè wá mórin wàhálà ni kó tó orí kọrin kó tó kọ́ káwọn èèyàn tó gbà ìṣòro gbà ní Ọlọ́run gbọ́. tọpọlọ ẹ fi lè gbé orin tó tún gbé owó. oh my god má bínú jọ 1,000 yẹn méje ni mo ti rí nsìn òkè méje ó ti pé méje lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bọ́yìn náwó náà mò ń fojú wò. ayé fẹ́ má jà tán ra wa ayé fẹ́. wọ́n á jẹ́ ayé fẹ́ wa jù bẹ́ẹ̀ lọ. àmì Ọlọ́run mi. ìyẹn ni pé owó lè kan àwa náà. kí ló wá dé ìwọ ti rí ibi tí ẹnu mọ lóúnjẹ tí ń gbòfò rí ni ṣé ìwọ tó ń ṣàwó wàá kàn máa fojú owó lásán ni. ó dáa ẹ ṣe àdúpẹ́ ẹ bá wa kí àwọn náà pé wọ́n ṣe o àjẹmọ́nú ilé yóò jẹ́ fèmí báyìí. mo appreciate àdúrà tó ṣe nǹkan tẹ́mi ò kàn fẹ́ ń sìn ni pé owó gúgúrú dà owó ẹ̀ padà owó epo pupa ènìyàn fún ẹ o. ẹ jọ ń torí èlò ẹ má bá wọn kẹ́gbẹ́ pé kò sówó níbì kan bẹ́ẹ̀ báyìí dánwò nínú kan gidi nínú pẹlẹbẹ kí àwọn ọmọ yóò ṣe bá kan nù ẹ. tó bá jẹ́ pé ibi tọmọ rẹ ló fẹ́ bá wọ̀ máa máa fún ẹ lówó má fi yàjà àwọn ọmọ tèmi. ẹ má fowó jà wá náà yá o ẹ jẹ́ lọ kélé pamọ́ nù ilé. kó paná kó dẹ̀ bá ń bomi wájà. tó dáa. ṣé ẹ ti kọ́ lára àwọn ẹ̀yà tó gbáfẹ́ ní ìran Yorùbá wa wọ́n dẹ̀ máa ń gbáfẹ́ wọn lẹ́yìn iṣẹ́ ni òun náà ṣe máa ń sọ pé ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. ara àwọn nǹkan tó máa fi ń gbáfẹ́ yìí ni ẹmu mímu ọtí àwọn àgbà ayò títà orin kíkọ wọ́n á dẹ̀ sì máa pa àwọn nílùú kan máa lùlù sí wọn bàdí. ó dáná oríṣi ìlú mélòó ló wà ní ilẹ̀ Yorùbá. àìníye lóríṣi ìlú tó wà nílẹ̀ káàárọ̀ òjìrè kò ń ṣe gbogbo ẹ̀ náà máa ń lù fẹ́yàn o àwọn kan wà wọn kì í lù nígbà gbogbo àwọn ìlú yẹn wọ́n máa ń lù àwọn kan fáwọn ọba àtijọ́ àwọn kan wà ìlú àwọn olóòṣà ni àwọn kan dẹ̀ wà tẹ́ pé ìlú àwọn èèyàn ní pàtó lára àwọn èyí tó máa ń lù fáwọn èèyàn yẹn òun ni ìlú dùndún. àmọye àwọn ìlú wo ló wà kó bá ti di. mọ̀lára ènìyàn mú pọ̀. ẹ káàsán ma. ẹ káàsán madam. ẹ kújọ mẹ́ta ẹ kú tọ́jú àwọn ọmọ ẹ kú kẹ́kọ̀ọ́. ọ̀gá àwa nìyẹn báwo ni ṣóde dùn. àdúpẹ́. ó yá ìwọ máa bọ̀. ẹ̀yin ọmọ ẹ kú fetísẹ́kọ̀ yóò yé yín o. àmín. báwo wá ní gbogbo ẹ̀ a kú sinmi ọlọ́jọ́ gbọ́rọ́. kí la wá fẹ́ ṣe ìsinmi nìyẹn níbo ló ti ń súyàn yìí wọ́n bá fún wa ń sinmi àwa la máa wá sinmi wọ́n fún wa tán sinmi ló ti ń sú wa yìí. káṣá máa sinmi lè kú lọ́wọ́. àmín Ọlọ́run. ṣé ẹ gbàgbé tàbúrò mi tí mo sọ wípé ó fẹ́ ṣe wedding next week Saturday. tàbúrò yín gbàgbé ẹ̀wẹ̀ má ṣe wá gbàgbé irú yẹn ẹ wò kọ́lọ́n ṣáàdáṣọ àṣírí owó bò wá ní ẹ̀yin náà ẹ dákun ẹ má gbàgbé ọ̀rẹ́ mi tí ń kọrin torí gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ní ṣe báyìí ẹ̀yin ṣáà ránṣẹ́ sáwa àwa ránṣẹ́ pé a yọjú sí i. ọ̀rẹ́ méjì bíi ọmọ ìyá ẹ máa ti fẹ́ sọ kí ní ìdóòtọ́ rọ̀. àbí kí la fẹ́ ṣe ẹsẹ̀ kan ò ṣe é rìnà kó máa dún kìkìkì tẹ́ bá ti fẹ́ ṣàfẹ́ rí wọn tẹ́ gbà pé fẹ́ rí wọn ẹ wò máníjà wọn. bẹ́ẹ̀ ni àwa ni tẹ́yìn bá ṣáà ti fẹ́ ṣènáwó ẹ̀yin ẹ pè wá tí wàá ní ká sọ̀lù sáwọn àlejò yín ìdí ká da yín lára yá kí ni wọ́n dùn kán ṣíwó ná fún yín. tó bá rí bẹ́ẹ̀ gbà yẹn kò sí problem
anytime mama kàn sí mo kàn ní kí n yà kiri yín náà ni. ẹ ṣé ọ̀dà ọmọ ẹ̀yin ọmọ. ẹ jẹ́ kán fún yín ní líńkà kẹ́mú. ẹ má wọrí ẹ dúró gbà. next time. ọ̀dà máa. ẹ pẹ̀lẹ́ ṣé ìwọ náà wá fẹ́ fún wọn líńkà òní gbowó. ọ̀ṣìbàlejò rẹ mọ́. bálẹ̀ dà sọ́hún dàrí. orí owó lórí mi o orí ọlá ni mo gbé wáyé orí owó lórí mi o ìmọ̀ orí ọlá mi o ẹ bá mi dúpẹ́. báwo ni dẹ. adúpẹ́ fọrí kan. báwo lọ jà. adúpẹ́ pé ajéwọgbá. ajéwọgbá ìyẹn pé ẹwọ́ wo bí ìrókò wọ́wé. èwo lélẹ̀ tó ń ṣe yìí. èmi máa ń orin tèmi ni mo ń orin ni mo fẹ́ kó dọ̀bẹ̀. bàbá sàlá ló bí ẹ àwàdẹ ẹ pọ̀. ṣé nǹkan tó ń ṣe yìí ṣé yẹn wá jẹ́ bí n tó máa kọ́ àwọn ọmọ níléèwé ni. ohun tí ò yẹ gangan ni tó ti yẹ ń sìn ọ̀tọ̀ ní iṣẹ́ tí mò ń kọ́ àwọn ọmọ níléèwé ọ̀tọ̀ nítorí ṣó wá rí orin yìí mi ò mọ ìhà tó bá kọ sí mi rárá ó ní agbára gan torí tí n bá sùn nínú toilet gbogbo ibi tí n bá lọ kí máa rìn lọ́lọ́nà máa ń rìn bí spirit lẹ́gbẹ̀ẹ́ mi ni àwa máa bá mi sọ̀rọ̀ a ní ọlá màá ní ẹ̀ kọ́ mí orin a ní orin ni mí kọ́ mí kọ́ mí tó bá jẹ́ ní ti kíkọ yóò ń ṣèṣòro máa kọ ẹ ó ti wá bá débi pé tí n bá kọ òun gogogogo òun lè ràn mí léèmọ̀ so jẹ́ máa practice ẹ̀ báyìí olówó gbọ́ díẹ̀ nígbà tí mo wọlé nígbà tó sílẹ̀ kó yẹ kó gbọ́ díẹ̀ náà. wọ́n jọ wàá fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ń kọrin ṣé o rò pé orin kíkọ jẹ́ bí ebè kíkọ ni ò jẹ́ kí n sọ kankan fún ẹ ẹni tí ò bá mọ ẹ̀wọ̀n rin àwọn ra ilẹ̀ ni torí pé ewu tó wà ń bẹ̀ ó pọ̀. ìwọ náà gbọ́ ewu tó wà nínú orin kò tó ewu tó lé ewu kúrò nínú ọ̀sà ṣé ọmọ tó jẹ́ ewu nínú ọ̀sà òkété ló jẹ́ bẹ́ẹ̀ o ti gbọ́ sórí mi ò ní problem pẹ̀lú ọ̀rọ̀ orin kíkọ at all the only thing tí mo kàn mọ̀ pé mo ní láti ṣe òun ni kí n join association wọn tí n bá ti darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn ìtókù kéré ìtókù máa fi fítàbà ni àjọ máa fi igagbága ń ta ni tí n bá ti join wọn tán ti mọ̀ mí tèmi náà mọ̀ wọn tán lọ sí meeting tí mò ń lọ síbẹ̀ compostry ẹ bá mi dúpẹ́ orí ọlá lórí mi o. ó máa ṣàwádà. ṣeré kẹ ó mọkàn tó ní èmi ò ṣe ṣeré gbogbo nǹkan bí iṣẹ́ ni nítorí orí owó lórí mi o ìkẹ́ òde mú jó orí ọlá lórí mi o. wo ṣàrò dáadáa kò yẹ ṣiṣẹ́ oníṣẹ́. ẹ pè mí sí rè o láyé mi yẹra ẹ pè mí sáyọ̀ o èho ti ṣàlàsì àzìn kíni. wo tí wọ́n bá lé ní níbi kan là ń kọrí sí kódà kí wọ́n ní fi iṣẹ́ sílẹ̀ o mo ti rí di orin gbà lọ orí owó lórí mi o orí ọlá lórí mi o. my dear ṣé ẹ rí i pé ayé ti di ojú kejì báyìí nígbà tí mo wá school yín lánàá ẹgbẹ́ mi báyìí ní àwọn students ń gbà kọjá tán lè dá ìyàwó ọ̀gá wọn kí bẹ́ẹ̀ nígbà tí àwọn lọ sí school orí ìkúnlẹ̀ báyìí láwọn máa wà tí àwọn tíṣà wa bá ń kọjá tí ọkùnrin òní kúrò lórí ìdọ̀bálẹ̀ tí wọ́n máa fi lọ tán kí ló wá ṣe àwọn ọmọ tí yín tàn lẹ́kọ̀ọ́. wo ẹjọ́ àwọn ọmọ yẹn kọ́ ilé la ti ń kẹ́ṣọ̀ ròde ṣé àwọn ọmọ tó pé tipátipá náà fi ń kí àwọn òbí wọn ló máa dé school ló máa kí olùkọ́ kan àbálejò ẹ̀ ẹjọ́ àwa náà dẹ̀ kọ́ tàbá bá wọn wí àwọn òbí wọn ló máa kọ́kọ́ dé láàárọ̀ ọjọ́ kejì wọ́n ní àwọn ò fẹ́ gba ọmọ àwọn lólùkọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ làwọn fẹ́ ṣe jẹ́ àpá yẹn tì ọlọ́run ọba nìkan ló lè bá wa yanjú ẹ̀ ń lu yìí báwo ni gift items tí mo ní kó bá wọn wọ̀. gift èmi ò máa ráyè gbogbo yẹn báyìí sí. ó ráyè kí ni. ó easy fún mi ni kí n tó lọ gbowó lọ́wọ́ lóde kí n tó lọ gba instrument kí n tó kó lọ síbi tá a máa ti lò kí dẹ̀ wọ́n bó ṣe máa kúrò níbẹ̀ báyìí mo tún wá fẹ́ lọ ra items kankan sí. ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kò sáyé àti ra items kankan ọ̀rọ̀ ẹ ti yé mi wo rò pé opportunity lórí mi opportunity tẹ́lẹ̀ omi wá tí ò rí oníṣẹ́ méjì ó wá fẹ́ fi kan lẹ̀ fún kan ó lè pa méjèèjì pọ̀ kó máa make owó ẹ̀ kínú ẹ̀ máa dùn kó máa fẹ́ lásìmí lọ́rùn kán wò pé mi nìkan ni mo náwó ẹ̀. mi ò sọ pé méjèèjì ò dáa o wàhálà abẹ ni mò ń sá fún ṣó dáa kí n wó kalẹ̀ ní ìsìn náà ló máa dá sí lọ́rùn tẹ́ máa sáré káàkiri ṣẹ́dá ìwé orin tẹ́ ń wò yẹn ó pé ju wórógbó táǹtà yìí lọ
bẹ́ẹ̀ ni tí má lọ gbowó lọ́wọ́ lóde tán tó bá tún dijọ́ tá a bá tún ní play báyìí ọ̀pọ̀lọpọ̀ owó la máa ń pín tá a bá ń lọ dé lálẹ́ ọjọ́ wo lẹ rí kí n dàyín láàmú bíi tẹ́lẹ̀ ṣèbí kan tẹ́ bá fún wa náà là ń gbà. èmi náà rí i pé ẹ̀dà mi láàmú gbọ̀gbọ̀ ká má wà pàṣà òun láti máa ṣe méjèèjì wá gbọ́ níbo ló ń lọ tó kó gbogbo ẹ̀dọ́rùn wa. ṣe lè pákéjì lẹ̀ ń wò yẹn tí má ti débi tí mo jókòó sí mo fẹ́ lọ gbowó lọ́wọ́ ẹ̀ ń ta ní play pẹ̀lú ẹ̀ ní mọ́tẹ́ndì ni. ẹ dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan náà ló ní di pákéjì. pákéjì ló ná sọ́nsọ́ yìí mi ní fẹ́ kọkùnrin mi máa wo gbogbo ara mi ò ní balẹ̀ mọ́ á dẹ̀ dùn mí gan so bóyá wà á padà sí ilé kó lọ wọ̀ọ́rọ́ àti bàbá. ẹ má sọ fún mi pé ń jowó o torí bí mo ṣe ń wọ̀ kẹ́ ẹ tó fẹ́ mi lélẹ̀ èmi wà létí torí pé mo ti dìyàwó létán kí wọ́n sọ ra mi dá gbogbo kalẹ̀ o. mi ò láìkì. ẹ pẹ̀rẹ̀. wá tó fi jẹ́ pé 50,000 naira ni wọ́n fún wa. àwọn náà máa gba irinṣẹ́ ta fẹ́ lò àwọn náà máa kó débi tá a máa ti lò àti bó ṣe máa kúrò ń bẹ̀ tí wàá ní ká lùlù tẹ́nìkan olórí ká kọrin tétí ògbórí ká lè bá a pa owó tẹ́nìkan ò parí kí iye àtẹ̀yẹ́dẹ̀ jẹ́ ti wà. wo oyin fi tọrọ orin sílẹ̀ ọlọ́run ló lorin àwa ló fi rán. bẹ́ẹ̀ni. ṣó ti yẹ ń sìn ó ti mọ̀ yín pé kò sí bó ṣe lè wò kórí olóbùrú lọ̀gá èdè ẹṣin ló lè rí sísá kò yẹ ń sìn ìwọ fi yẹn sílẹ̀ kò sẹ́ni tó fẹ́ bá wa du orin àwa là ń kọ́ tá a bá wá rí ajá olórin kan tó lóun fẹ́ bá rú ẹṣin olórin tiwa sáré ṣé o mọ̀ kẹ́tẹ̀ ni ó dìgbà tá a bá jọ pàdé lọ́hùn tán táwa bá ti ń sinmi tán òun àti ẹ̀wà alájí àná ó ti rí bẹ́ẹ̀ lórí ò kì í ṣe pọ́blẹ́mù ti tọ̀dọ̀ ti tèmi ohun tó important jù lé kékeré ní ìgbéfẹ́ lé dáadáa owó ló ń jẹ́ kó rin wá o àbúkù owó ló mú rin jáde. owó ni ẹ̀wù ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ ṣe rí òkè àgbà téèyàn ogun yẹn kó ń ṣe nǹkan téèyàn fi àkàbà gùn iṣẹ́ ọwọ́ ẹni báyìí àti àtìlẹ́yìn Elédùmarè ló ń gbé ní débẹ̀ ẹ wò ẹ jẹ́ ká máa fi iyọ̀ sí díẹ̀díẹ̀ tó má ti pè wá lólórin ẹ̀yẹn máa pẹ́kẹ́ tó débẹ̀ torí pé orúkọ wa ti kàn káàkiri àgbáláyé ẹ̀yin ò kàn mọ́ ni ẹni tó ń jẹ́ èso pupa ọmọ yìí bẹ́ẹ̀ tó ń wò lókèrè ẹ mọ̀ jẹ́ ká tara wa lọ́pọ̀ mọ́. ṣé pé mo ṣe ń tètè débẹ̀ yẹn kò dáa. kò dáa ká máa fi iyọ̀ sí ni. mo ti wọra mi lẹ̀ bẹ́ẹ̀. ẹ ti wọra yín lẹ̀ mọ́ ni. ṣé wàá mọ tó ṣẹlẹ̀ afọ́jú lolórin àwọn tó ń tẹ̀lé àwọn ni wọ́n ríran ibi tó bá lọ́nà sí òun làwọn máa tọ́. nǹkan táwa náà ń gbọ́ láyé ni mo wá sọ fún yín yẹn. nínú ayé tàwa ẹ náà ẹ jẹ́ lè tẹ máa lọ. ó yí gbàgbàgbàgbà gbélé dáadáa. ẹ ṣe ó dá o. ó dàbọ̀. ẹ kú jókòó ẹ wo sẹ́yìn náà rí báyìí ọ̀gá yín lọ́kọ̀ tí ò dé yìí o ẹ̀yin náà ẹ wo time sìn ẹ wò tí ọ̀gá yín bá kọ̀ tí ọ̀bà dé tí ọ̀gá yín bá kọ̀ tí ọ̀bà dé tí àwọn tí mo pè bá kúrò ní agbo màá gba owó tí mo fi pè yín màá gbà ẹlẹ́ẹ̀kejì ni pé owó tó yẹ kí wọ́n ná mi màá gbà lọ́wọ́ yín. ẹ wo bàbá wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. gbẹ́nu wèrè sọ̀rùn ká máa bẹ́ẹ̀ ọ̀dà ẹbẹ̀ mọ́ ni. bàbá wa náà lẹ sì jẹ́ torí ẹ̀rí bíi tiwa sí àwọn orí yín dàsódò gẹ́gẹ́ ẹ̀yin náà sì rí wa dàsódò ògùn pa ẹ mọ́ bínú ọ̀gá wa máa tó dé. ọ̀gá àyà yín wo ni ó tó dé ẹ yéra pa ẹ wo mi ẹ má dá wọn lóhùn bí wọ́n ti mọ́ kúrò òṣì ṣé láwọn onílù olórin òṣì yìí kọ́ làwọn mọ̀ ṣàánú wa lọ́wọ́ wọn ni tẹ́ ẹ bá fẹ́ gbéṣẹ́ fún wọn báyìí wọ́n mọ̀ wálé yín ni wọ́n mọ̀ fi pẹ́pẹ́ furu sí ẹ̀yin ẹ̀ tẹ̀ sọ pé kí wọ́n wálé yín láàárọ̀ báyìí àwọn ni wọ́n jí yín lórí bẹ́ẹ̀dì kẹ́ tó jí ẹ ṣàjẹ́ kọ́wọ́ ṣé ó tẹ̀ wọ́n lọ́wọ́ tán báyìí ọmọlúwàbí ti kúrò lára wọn wọ́n wà mọ̀ ṣe rádaràdà rán àwa gbọ́ wọn lọ́gàá òde irọ́ wọn ń pa. àmọ́ náà ti ẹ̀ dákẹ́ ìyá ẹ̀ dákẹ́ ìjọ ẹ̀ dákun kìí tì í tẹ́ ẹ̀ rúdẹ́dẹ́ tẹ́ ẹ̀ kàn dúdú ẹ̀yin wá gbáyàbọ̀ ọ̀rọ̀ tí ọkàn yìí ẹ̀ ń dá sí ẹ dákun tí ọkọ ọlọ́mọ tẹ́ ẹ wá jẹ láì lówó lọ kẹ́ẹ̀sì jẹ kẹ́ẹ̀ mọ́ lọ owó wá ti ẹ wá kẹ́ gbé òkè. wọn ò lè mọ̀ dà sí ṣé wọn mọ̀ pé àgbàlagbà tó jókòó tí ò pàdé mọ́ ẹnu rú wọn èèbò yìí iṣẹ́ orin ṣe làwọn ọmọ yín tó jọmọ lóàbí ò bọ̀ síbẹ̀ káwọn ló gbégbó orin kan mọ ọkọ tẹ́yìn ìyá wọn fi wá gbégbá àyọnu sọ tẹ́yìn dá sí nǹkan tí ó kàn yín torí àmùlà méjì rẹ̀ méjì tẹ́ fẹ́ jẹ tẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ẹ̀dẹ̀ mọ́ bá ti yín lọ́yọ́ ní tí ó kàn yín lè máa dá sí. ẹ má bínú jàre. ẹ wo gbẹnu náà jẹ má bínú bọ. àgbàlagbà lẹ ń bá yín tóbi eléyìí. ìyá àgbàlagbà tó wọ ọmọràn dá sí ń kọ. ṣé ti ń gbọ́ máa ṣe wèrè fún yín máa jẹ́ kí ẹ mọ̀ mí dáadáa ẹ tí mọ̀ mí tí àwọn èèyàn yìí bá túká bàbá làwọn aláàdì. mo ti wà láì fọkànbalẹ̀ ọ̀gá ti bẹ́ẹ̀ débi ọ̀gá ti débi ẹgbà pọ́gà ti débi. olórí burúkú mà ni wọ́n.
ẹ wò lè má bẹ́ẹ̀ ṣe máa tó lójú mi o. Ìjàrí bí mo ṣe wà yìí mo ti gbàgbé pé mo lè ṣoríire. Bí ìrórè kọ́ra mi àmọ́ pàtó mo wá ti tẹ̀lé yín báyìí. Ẹ wò ó bá mi ò múrú ọtí tó wà nùgòrí ọtí onígbà lọ́mú ẹmu funfun lògùn bá. Sórí ẹni bá fẹ́ nílọ síwájú ó gbọ́dọ̀ rọ àwọn tí ó wà lẹ́yìn ẹ̀ lọ́wọ́. Àìmọye nǹkan tí màá tún ṣe inú ayé ẹ̀. Gbogbo àwọn eléyìí tó máa ń ṣe tó máa dàbẹ́ nípa ó fẹ́ dákú gbà tó fẹ́ sọ̀rọ̀ yẹn màá wà tó ṣe sí especially tó bá ti fẹ́ rẹ́rìn try láti máa bá mi cover inú ẹ báyìí. Má ṣìjọ. Oh, notice pé mi ò mú ẹ lọ sí hospital nígbà tá a fẹ́ lọ kẹ́yìn tó bímọ the other time. Àwọn ọmọ sí tí ń ríran kíákíá àwọn ọmọ oṣù kan ọdún kan àwọn ọmọ ọjọ́ kan kó lọ rẹ́rìn ìsọmọ ọjọ́ kan ó máa gbàbẹ̀ padà síbi tó ti ń bọ̀ ni. Ọ̀gá ẹ̀ ti ṣẹ̀ mí ẹ̀ ti bèbú ara fún mi. Rárá jọ pẹ̀lẹ́ ọmọ bo ní ẹ gọgọ. Ọmọ Nàìjíríà. Níbo ń bẹ̀ gọgọ náà ti bí ẹ Nàìjíríà. Nàìjíríà. Good. Ibo náà ti bí ẹ kí ni ibo ní state ẹ ìlú wo ló ti wá. Nàìjíríà náà ni. Very good. Àmì ìpín ń bo ló ti dàgbà gangan. Áfíríkà. Thank you. Agboolé wo ni. Nínú Nàìjíríà ló wà. Àmọ́ mi pé kí lorúkọ ìlú yín ilé yín gangan tó ti dìde. Káṣẹ́ sọ pé o mọ ibi tó ti bí ẹ. Irọ́ o mo mọ bẹ̀ wọ́n gbé mi lọ rí ni o. Ayaya nice one. Pẹ̀lẹ́ jàre orí ẹ pé o máa mọ ibi tí wọ́n ti bí ẹ tó máa wà kàngan àìráyè ẹ ni o mọ̀ kó bísí lọ́dọ̀ mi gan ìgbà tí n bá lé ẹ lọ tán wàá wá ibi tí wọ́n ti bí ẹ kàn. You know reason why? Nítorí kò possible kó máa tẹ̀lé mi kó má mọ ibi tí wọ́n ti bí ẹ jọ tó bá ṣàṣemáṣe bọ́ ni mo fẹ́ wá ẹ sí. Mo mọ bẹ̀. O mọ bẹ̀. Mo mọ bẹ̀. Ibo. Jẹ́ ìjọba ti dé lábẹ́ wa báyìí gbà. Kàn máa lọ straight. Ẹ tún yà gbò. Tẹ bá ti yà báyìí ẹ máa rókùtà bìrìkìtì. Ibẹ̀ ni. Really? Abẹ́òkúta náà ti bí ẹ. Ọmọ àlè Abẹ́òkúta ló gbọ́dọ̀ jẹ́ àbí ọmọ Abẹ́òkúta no kò sọ ọmọ Abẹ́òkúta. Ọmọ kan ni mí. No. Mo lè kí oríkì wa. Ẹ̀yà tó àyẹ gbọ́. Ọmọ olóró ìjọ ọmọ àtúwòsó owó ọmọ onígẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ọ̀nà ìfọ́pọ̀ méjì tó jàre lépo. Ìfọ́pọ̀ méjì. Tó jàre lépo. Ìjàre lépo lágbólébo. Mi mọ̀. O tún mọ̀. O mọ̀. Kò dẹ̀ mọ̀ yẹn. O kò dẹ̀ mọ̀. Mo reserve comment. I tell you. Ìwọ rìn dé gan. Manager. Hello ọ̀gá, níbo lẹ wà báyìí? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ máa bọ̀ jàre, ẹ wo bàbá ọlọ́mọ yẹn ti kí fún wa gidi bí ẹgbẹ́ bíbá yìí ni. Kí ló fà bínú èlò ló san tó ń bínú? Ẹ wo ẹ ṣàfihàn ilẹ̀ máa bọ̀. Ó fo oògùn sẹ́nu ni manager èmi ò tí ì lè wá o, ó máa tó bí wákàtí kan kí n tó kúrò níbí o. Wákàtí kan ọ̀gá, ẹ má jẹ́ kó ju bí 10 minutes tó tẹ́ máa dé bíbá, wọ́n á dá bíbá irú o. Kí ló dé gan? Wọ́n ṣáà ló ní ká máa fi pákéjì sọ̀rọ̀ wa, ìwọ ló ní ká máa fi yọ̀ sí. Ṣé mo wá ní kẹ́ fi yọ̀ já ni? Kí n yọ kúrò. Ṣé yóò mọ̀ pé tí ìyàbọ̀ ajá ọbẹ̀ alájàjú kò kí ṣe é jẹ rárá ni? Ẹ máa bọ̀ ẹ má fi yọ̀ já jàre. Mi lè kó tán bí a ká fún mi níbi àbí 20 minutes màá máa bọ̀ ọ́ sọ̀sìn. Ok, ẹ má pẹ́ o. Alápàjà, manager ti ní ká máa bọ̀. Ó yá, tí tégún bá ti wọṣọ, ìjó yá. Tí gẹ̀lẹ̀dẹ́ bá dẹ̀ ti wọ akoto sórí, ó máa jù dí ni. Let's go there. Gbogbo ọgọ́ ni Lábẹ́òkúta. Mi lè rántí. A ló máa padà lọ lé yín sẹ̀. Láyé. Láyé àbí. Ọrùn ṣúlẹ̀ wùráhùn. Ìpùrọ̀ alábàákú ẹ̀wà máa bá yín kú ni. Ò ń bá mi lérí. Ìlérí kọ̀, ọ̀rọ̀ Yorùbá lì. Ṣé o rántí jó ẹ̀ ṣá? Ó sì lelelelelelelele, ó sì lelelelelelele, ó sì kéèkìjà pa ti jẹ́ jìgẹ́. Obìnrin kì í tí ajípọ̀jọ ìkúdà ọba ti ń dáṣọ fẹ́ni rere o. Kábíyèsí. Omílẹ̀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 mí kí ó kún. Ọba tó ti wà káyé tó wà ìwọ nìkan làwọn máa gbéga sẹ́. Ọba tó kanlẹ̀ tó kọ̀run.
kábíyèsí tó ń dáṣọ fẹ́ni rere òun ni yóò máa wà nígbà táyé kò ní sí mọ́ ọba alájúbàṣẹ gbọ́ ẹni bá rí ṣe ló ń pè wá àwa ò lọ sóde wẹ́wẹ́wẹ́ rárá ibi ìgbéyàwó ìkómọ ọjọ́ òbí òkú àgbà àwọn nǹkan ńláńláńlá ló ń pè wá sí fẹ́ni tí òun wá ti mọ̀ tó wà níbí. bí kẹ́ńfẹ́ sí Central Bank. ọlá òkèrè ló wà níbi tó ń bọ́ lọ́wọ́ fẹ́ni tí ò gbọ́ kó yá gbọ́ o ọlá òkèrè ló ń bọ́ lọ́wọ́ ọlá òkèrè ló ń bọ́ lọ́wọ́ adé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ welcome adé wàràwàrà bí èjì òwúrọ̀ o káàbọ̀ bàbá tútù là ń gbálé olúwẹ̀rí kò gbóná rí òjò onírọ̀ kó má nípa yóò kalẹ̀ yọkọ̀ o òrùn onírọ̀ kó má jara ó máa ń kárí ayé yìí oṣù bàbá rọ kárí ayé kò síbi tí ò dé ọwọ́ ẹ̀rọ la mú dé ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbé o ọwọ́ ẹ̀rọ la mú dé ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbé o lẹ́rọ̀ la mú dé lẹ́rọ̀ náà ni. láìṣe pẹ̀lú ìlú wa nù wa tó rọ̀jò lé wa lórí ibẹ̀ yẹn síbí. ìlú ṣọmọ ọ̀rọ̀ tó ń sọ yìí òun ló fẹ́ kí ọ̀rọ̀ tí mò ń rò lẹ́yìn ó dà pé mi ni mo fa tó ṣẹlẹ̀. kí nìyẹn. fúnra ara oníkọ́ mi ló fẹnu ara ẹ̀ pé kú ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní kọrin wẹ́rẹ́wẹ́rẹ́ la dé bí ejì alẹ́ adé kùtùkùtù bí ejì òwúrọ̀ gbogbo yẹn ní ìgbà yẹn ni mo ti ń fura. a ṣẹ̀ṣẹ̀ máa kọ́. ó ti pẹ́ ta ti kọ́ bẹ́ẹ̀. kí ló máa wá ṣe. ó ṣe wá jẹ́bi tí a ti ń kọrin nìkan lójú ti ń rọ̀ tí ò rọ̀ dé gbogbo ibi tá a wà yìí ṣáà ti ṣe òde wá báyìí tó lọ. ẹ ti ṣorin gbà. bẹ́ẹ̀ ni múlẹ̀ ti ṣorin gbà kódà ti ṣorin kan. mama ẹ̀yin ni. ọmọ àwa ni. ẹ dákun n tètè dá yín mọ̀ ni mọ̀ bínú ẹ dákun ẹ dáríjì wá. ṣé bí ìwà àtàwọn yòókù ẹ̀ lẹ́lẹ́nu òkè lẹ́fí lu ti sàlẹ̀ lẹ́bẹ̀rẹ̀ sí ní bú mi ń bẹ̀yẹn lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni kí lẹ̀ fi mí wé tán ẹsẹ̀ nu ṣíún bí aràn jẹ̀jì ẹ̀ ń sọ̀rọ̀ sí mi. tíntín ní báyìí lókù kẹ́ ẹ fi mí wí ọ̀pọ̀lọ̀ abara páṣípáṣí. àṣẹ ẹ̀ tí ẹ lé orí kan àwọn ránran ìkan ògbé kan àṣẹ fúyẹ́ bí ẹ̀gbọ́n òwe náà ni ẹ wá kápókè ẹ̀ ń sọ̀rọ̀ bíi pẹ́ẹ́ léèyàn lẹ̀ ń hùwà bí ẹni múlẹ̀ tó lódùmarè ṣí ọ. ayé ni wọn. ó dàbẹ́ o. ó dàbẹ́ o. mama ìjọ dúró Ọlọ́run ẹ má bínú mi ò mọ tẹ́lẹ̀ ni mo ti mọ̀ báyìí mo kàn máa ń kí ayé máa ń sọ̀rọ̀ ayé ni mi mọ̀ pé ayé gangan wà fún orí náà báyìí ẹjọ́ mi ti mọ̀ pé ayé wà nítòsí gbogbo ibi tí mo ti ń kọrin yẹn. ọ̀rọ̀ náà ìwọ náà fẹ́ dakọrin ayé àbí bẹ́ẹ̀ kọ́ òun fẹ́ dakọrin ayé láì báyé jù láì báyé sí láì báyé jù. ṣé wo mọ̀ pé ni tí ọba kọrin yóò lọ́ọ̀rìn orin nínú ni wo mi èéfín kò sí ọbẹ̀ jìnnà ẹnu lásán kan. mama ìgbà tí mo ti wá rí yín lèmi kan èmi kan yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí lọ́nà àbáyọ kí la fẹ́ ṣe. olówó orí mi alẹ́ nobody báwo ni ó yẹ sùn ni àwọn àlejò ń bèrè ẹ̀wọ̀. àlejò wo ló ń bèrè mi lóhùn. ilẹ̀ ti mọ́ aago 11 àbọ̀ làwà yìí. Oh my
wake up wake. ètò ìjókòó náà olórin ayé mi ò lè jókòó wá o jẹ́ kí n sọ nǹkan fọ́ orin ìbátìjà wá o ṣùgbọ́n tó bá gbéjà kò mí lákọ ni mo wà bí àkútà kọ nǹkan tí mo fẹ́ sọ fún ọ ni pé wọlé lọ báyìí kó lọ bá mú owó mi jáde àti mo fẹ́ lọ. owó wo lẹ ń béèrè lọ́wọ́ mi ìbéèrè yẹn má jẹ́ ká máa nira wà lára ewu ní ìṣòro tọ́lọ́hún fún wa tá a fẹ́ máa fúnra wa yìí ṣé mi lọ́lọ́run tó bójú ọjọ́ jẹ́ ni àbí kí ni mo fẹ́ ṣe nígbà tó jò ti bẹ̀rẹ̀ ṣá máa kọrin lọ́nà òjò ni àmọ́ wọn lọ gba àsìkò tó di bójú ọjọ́ jẹ́. àbí o. ara tí mò ń sọ náà lẹ tún sọ yẹn gbogbo alájọ mọ̀ pé ilé aláwọ̀ dúdú la wà àdẹjọ mọ̀ wà tó lókàlùkù wájọ ń wò a mọ̀ pé àsìkò aláwọ̀ dúdú lájọ ń dá fúnra wa African time lájọ ń dá fúnra wa kí n wá lọ débẹ̀ láago 9 kẹ́ ẹ má bẹ̀rẹ̀ nǹkankan kí n débẹ̀ láago 10 ṣé kò ní nẹ̀yìn gan fúnra yín lára nígbà tí bá ní mo ti wà ń bẹ̀ láago 10 tí mo bẹ̀rẹ̀ sí ní kà fún yín ẹ wo tí n bá wá sí pátì yín ìyẹn ní ìṣòro lè dé o mo ti wá odò dẹ̀ bẹ̀rẹ̀ kò sí tí mo fẹ́ ṣe. ṣé nǹkan tó ń sọ fún mi ní ìsinmi pé o ò jẹ̀bi. mi ò rẹ́bi mi kankan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. ó jẹ̀bi bàjẹ́ bẹ́ẹ̀ kò yí ẹ ṣó ti gbàgbé ọjọ́ tí mo wá sọ́dọ̀ ẹ ni tí a jọ negotiate láàrin ara wa tó sọ fún mi pé tó bá ti ẹ̀rìn mẹ́rin sóògùn ẹ lọ ó wà pẹ̀lú pátápátá wà á dé ní 12 mo retí ẹ 12 1 2 3 ó dé ní 4:20 mo wo táìmù wá wo àsìkò tó wá dé yẹn gbogbo àwọn tó máa náwó fún mi lórí pátápátá gbogbo pátá wọn ti lọ ó jẹ́ kí n rí owó pa lóde sọ̀rọ̀ pé torí ọlọ́mọ fi ṣènáwó ni torí kí lè bá jèrè bẹ́ẹ̀ kí lè bá rówó ni. bí wọ́n bá fẹ́ náà ní gbogbo owó tí ń wọlé sílé ìfowópamọ́ láàrin ọjọ́ kan láàrin wákàtí mẹ́ta tí wọ́n dé náà wá gbọ́ o wọ́n bá fẹ́ sórí burúkú mọ́ tilẹ̀ ayé tó fẹ́ bàjẹ́ títí o fẹ́ ta wọlé bẹ́ẹ̀ kó kó wá bọ́bá wa kó wá sórí ọ̀rẹ́ mi tó ń wo yìí abolókọjú kọ akọ̀yìn sí tí ó lówó nú akọ̀mọ́bẹ̀ ní tí ó sún ọ ṣe bọ́bá ń bọ́ báyìí yóò fi gbogbo ṣẹ́ báyìí yóò fi dá pátá sí gbogbo ẹnu rẹ̀ táyé yóò bàjẹ́ ni. Martin lẹ́jú. àwòkọ́ tó ń wíhùn yóò dé báyìí kò ní lórí gbé fún ọ nígbà tẹnu rẹ bá kọ orin. bẹ́ẹ̀ni. ẹrù bí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ò ní mo ti gbọ́ kò yẹ yín sìn kó sí bó ṣe lè wò kó rí àwa méjì ò lè jọ máa pariwo papọ̀ àní rí nǹkan tí a fẹ́ mú jáde ń bẹ èmi ò lówó kankan báyìí mi ò ní nílé báyìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ṣe ṣe kẹ́ bó yín rẹ̀. mi gbọ́. mo sọ̀rọ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ó ṣe ṣe kẹ́ bó yín. ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ fine mo ti gbọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn ò gbọ́dọ̀ yẹ o wàá máa gbọ́ o tí o bá jẹ́ kí ọ̀sẹ̀ tí ń bọ̀ kó yẹ mo lè yẹ gbogbo tó fẹ́ wọnú gbèsè ayé pàápàá ó lè jù bẹ́ẹ̀ lọ gbọ́ èèyàn tí ó bá na olólùgbé lùbàdàn onítọ̀hún lè pa ọdún egun rùn wàá máa wò mí bó ṣe wò mí mo burú gan o mo burú mo ya òrè gan ọmọ mi tó bá ṣẹ̀ mí fúnra ẹ̀ máa gbé sínú òrùn máa sá òrùn wàá sá lọ́rùn èmi tí mo lè ṣe bẹ́ẹ̀ fọmọ mi mo lè ju ọmọ ọlọ́mọ sínú náà àsámọ̀ wọn pa fún ẹ ṣó ti gbọ́ já lọ. kì í ṣe tẹnu o owó wọ ògùn wà bíbí ẹ̀kọ́ ó dẹni ìgbàgbé ó kàn dàbí ó ṣe ranjú. báyà dẹni àwọn tó ní adẹni ọ̀la ṣé ó tán ẹ báyà bó tán ẹ ṣé ìwọ náà ti fojú ara ẹ rí wípé iṣẹ́ orin kíkọ kì í ṣe é kọ lásán kì í ṣe kọ́ tí wọ́n lè kọ lásán láì rìnrìn díẹ̀ sí i wò jẹ́ kí n sọ nǹkan fún ẹ sórí yàtọ̀ sí bàbá ẹni ìyá ẹni ẹni àwòtán o ṣàánú mi o ṣàánú mi o. ọ̀rọ̀ tádé o bọ́rọ̀ náà ti rí gẹ́lẹ́ ni mo ti ṣàlàyé o wọ́n ní gbàmí báyìí léèyàn gbà ẹnìkan ìgbà mí sàmì ó ti sáàdì èmi o èmi náà wá sáàdì ọ̀hún wọn lágbàtọ̀ báyìí láàbọ̀ bá a bá dáṣọ fọ́lẹ̀ mọ́ ẹjọ́ wá àmọ́tọ́ láyé àmọ́tọ́ ọyá jókòó bí ọba jókòó ọwọ́ mi ò lè tó èrí rẹ̀. ọmọ wí tẹ̀lé mi o ẹ̀yin tó láyé o
ẹ̀yin tó láyé o. ẹ̀yin tó láyé o. ẹ̀yin tó láyé o. ẹ̀yin tó láyé o. bí kòkó bá pé gbà lórí. bí kòkó bá pé gbà lórí. wọn ò lè borí jẹ́ wọn wá borí jayé ni. wọn ò lè borí jẹ́ wọn wá borí jayé ni. ìgbẹ́gbẹ́ bá tóbi tó tóbi àbùnbù tẹ́ lọ́rùn. bí yẹ̀gẹ́ bá tó tóbi àbùnbù tó lọ́rùn. wọn ò lè bọ́ràn jẹ́ wọn ò lè lọ́rùn kúrò láyé rẹ̀. wọn ò lè lọ́rùn kúrò láyé rẹ̀. ìta gbangba là á bẹ̀wẹ̀ olúwa ajílẹ̀ keje. ìta gbangba là á bẹ̀wẹ̀ ajílẹ̀ keje. àìbọ́mọ lókèrè ṣèlú lẹ́ bàbá. àìbọ́mọ lókèrè ṣèlú lẹ́ bàbá. bọ́tà mi bá pé gbà. bọ́tà mi bá pé gbà. wọ́n pọ́gbọ̀n. wọn ò ní lé mi kúrò láyé tèmi. 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 Oh my God. àgbélébọ̀ tá ni ọ̀dídọ̀ kan ní ọjọ́ fún mi. bàbá ẹ ṣe ẹ ṣe. wọ́n ní ọmọdé tó bá fẹ́ dé igbó erin ó gbọ́dọ̀ ní ìbọn tó dá lójú lọ́wọ́. lẹ́yìn tó bá ní ìbọn tó dá lójú tán ó gbọ́dọ̀ ní ohun ìfẹ́ lẹ́nu. ẹ jẹ́ ká gbà pé ilé ìtẹ̀sí fún mi má darí kan yín. ẹ jẹ́ ká gbà pé ìbọn tó dájú ni. ẹ bá mi ṣe ti Òkìkí. ẹ jẹ́ kí Òkìkí jẹ́ ohun ìfẹ́. gbogbo àwọn tí mo bá ní ti ṣe orin àti àwọn tájọ wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kí wọ́n mọ̀ mí jù wọ́n lọ. mo kọ́ ó dùn mo kọ́ ó dáa mo fẹ́ kó dùn létí wọn. ó tí mo fẹ́ jù ní bàbá. ọgọ́rọ̀ ọba ní sùúrù kó má kánjú túlú ọ̀rẹ́ ìgbà rẹ̀ tó kò kán sàásùn. bàbá mi ò lè ní sùúrù mi ò lè ní sùúrù gbogbo nǹkan kan di sùúrù túnṣe. ọ̀kánjú àtẹ̀dẹ̀rí wàdùwàdù tẹ̀ rí iná gbogbo nǹkan kan ló ń bàjẹ́. ẹ jẹ́ n kánjú. ẹ̀yin ìgbà náà lè sọ pé owó kì í pẹ́ ní sáà kéèké ẹ jẹ́ n kánjú. fẹ́ sí Òkìkí. bẹ́ẹ̀ni. àfẹ́ lókìkí. kí ni gan. sọlá yìí ọ̀rọ̀ rẹ ti gbà. orí ń gbà wọ́n ní ká sí fún ọ yìí àkùkọ díẹ̀ gàgàrà là á fi ṣe. a fún un ní àgbàdo ẹ̀rẹ́ tá a ti rẹ fúnjọ́ méje tọ́ba tiẹ̀ ṣáájẹ́ a wá gba èyí tó ti wà náà rẹ̀ a kó a fi ṣe ìjíjó fún ọ ó fi fọ́kọ mọ́ ọ̀rá díẹ̀ ti bí ọlọ́sì jẹ́lé ọ gbọ́dọ̀ fún yẹn jẹ́ bẹ́ẹ̀ o lẹ́yìn tó bá ti jẹ́ tán iṣẹ́ ti ṣe ni ìwọ̀ kan ṣoṣo tó ní ni pé lẹ́yìn ẹ̀ ọ̀tán gbọ́dọ̀ fẹ́nu pín adìẹ wọn èmi bọ́ kó yọ̀ mú jáde àwa ń jẹ síkìnì èèyàn sí lọ́rọ̀ tiẹ̀ mọ́.
ká sọ o. Ta ni ẹ? Oyin Adé ni. Má bọ̀ kitchen jọ. Kí lẹ wá ń ṣe ní kitchen? Báwo ẹ ni? ká sọ ọ̀gá. Kí ló dé? Ẹ̀yin lẹ́yìn dáná tẹ̀ ń fọ bọ́ ni. Mo fẹ́ jẹ owó ara mi lédi. Torí kí nìyẹn? Mi ò fẹ́ búyàn jẹ ni. Ó yẹ fẹ́ búyàn jẹ. Kí ló ti yé mi? Ṣé ẹ̀yọ́nú ayé ni ká ṣe lé ni? Àbí tàgbà àbí táwọn ọmọdé? Kódà ọmọ tó rákòrò gan tiẹ̀ gan wà mí. Ìwọ ló mọ jàre. Ẹ wo ìwé tí mo fẹ́ mú lọ sí òsè yẹn ni mo wá gbà kí n tètè mú lọ kọjọ́ tó lọ. Ẹ kí wọ́n bá yín fún abúlé lọ. Owó important, owó important. Mo ń bọ̀ sí ṣùgbọ́n. Àìmọye kan ní Ọlọ́run kan. Àmọ́ tó dá mi lójú ni pé Ọlọ́run kọ ìgbìyànjú. Nítorí pé onígbìyànjú Ọlọ́run wọn máa ń yanjú. Ó mọ̀dé tó fi rí bẹ́ẹ̀. Ẹ̀yin àtònísùúrù ẹ̀yin àwọn méjèèjì lọ́lọ́run mi. Lẹ́tà tí mo fún ẹ̀yin tí wọ́n bá ti lè gbà wá láyè láti máa wá kọrin ní hòtẹ́ẹ̀lì lálẹ́ Friday ọkàn mi balẹ̀ bá ti bọ́ sáyé nìyẹn. Àbí o. Àbí kí ló rò? Wọ́n tẹ máa gbà wá ni. Ẹ̀yin ọmọ pẹ́ni tí ò bá lẹ́nu tí ò ní rẹ̀ẹ́sẹ̀ níyà nǹkan tó ń wá káàkiri máa ń jẹ. Ibi tí mo bá fẹ́ ẹnu mi yìí tún nǹkan ṣe dé ká gbà pé rere ló máa já sí. Lóòótọ́. Bẹ́ẹ̀ni. My manager. Ṣé pé a ò ṣeré ní kọ̀rọ̀ mọ́ àbí? Gbangba náà tó gbé eré wa síta tí kọrin fún tọ́ba ti yòye. Ẹ bá ń gbàgbé pọ́bẹ̀ wa lórí iná jẹ́ kí tètè máa lọ. Ìyẹn gan ló important jù. Màá rí ẹ létà ṣùgbọ́n. Ó ṣe. olóríire dà ó èmi rè ó. ẹni tó bá jó lóríire kó nawọ́ olóríire dà ó èmi rè ó.
Oyin. Oyin. ọkùnrin ogun ọmọ yúkèrè ọmọ ayákájó ọmọ òkè nílẹ̀ èkó ọmọ alága adébẹdẹ ọmọ. hello. olùgbà lọ táwọn ọmọ kan sùn kalẹ̀ báyìí. fàájì ń tán lọ́wọ́lọ́wọ́ báyìí wà ń patí à ń ṣe sóò lọ́wọ́. ẹ wà lóde eré ìfẹ́ àwọn ọmọ mi lè báyìí ó gba òde eré lọ. ọlá máa sí eré tariwo ipò ò lè gbọ́ nǹkan tí mò ń sọ tí má tilẹ̀ bá mọ́ láàárọ̀ là á máa ríra ó dàbọ̀ rìbà. hello. kẹ́yìn ń tọ́ mi ó dẹ̀ ń tọ́ mi ó ń finá ṣe. ìdúró ẹ̀ wù ní fìlà ẹ̀ wù ní aṣọ ẹ̀ wù ní bàtà ẹ̀ wù ní ọrùn ẹ̀ wù ní ojú ẹ̀ wù ní. oyè kẹjọ mújó. oyè kẹjọ mújó. ìwọ ní ti yẹ ọmọ dúró lọ. ìwọ ní tí ẹ ò mọ̀ tayọ lọ. ẹnjìnìà Kúnlé ọkọ̀ olúwa kẹ́mi. nítorí olúwa kẹ́mi. orí bẹ́ẹ̀ ló ṣe ìṣàkọ́. torí bẹ́ẹ̀ ló ṣe ìṣàkọ́. olúwa bẹ̀rẹ̀ ẹ̀ torí bẹ́ẹ̀ ló ṣe ìṣàkọ́. torí bẹ́ẹ̀ ló ṣe ìṣàkọ́. kó máa lọ lẹ́sọ̀ kó máa lọ mẹ́lòmẹ́lò kó máa lọ lọ́wọ́lẹ̀ kíákíá. obìnrin tó bá mú rí yọ̀kọ́ obìnrin tó bọ̀wọ̀ fọ́kọ bí tẹ̀sí kọ́rẹ́ rọpọtọ bí ọ̀gá ẹ wo gèlè bó ṣe dúró obìnrin tó lọ lọ́nà tí gbogbo ọkùnrin fojú ẹ̀ ìtọ́ni Ọlákúnlé orí owó lórí rẹ̀ ó ti mọ̀. ó ti mọ̀ látàrí wá ó ti mọ̀. orí ọlá lórí rẹ̀ ó ti mọ̀. ó ti mọ̀ látàrí wá ó ti mọ̀. bínú kọ́ mọ̀ bínú.
Ẹjọ́ ìyá àwọn ọmọ níbo ló gbà lọ lánàá tó wálé. Mo sọ fún yín pé a ní nice play lánàá. Any night party. So o sọ fẹ́ mi pé any night party. Jọ bó ṣe fa àwọn ọmọ yẹn lẹ́ńlé tí gbọ́mọgbọ́mọ bá wálé àbí nǹkan ṣẹlẹ̀ sáwọn ọmọ mi kọ́. Ẹ̀yin ni ẹ sọ wípé tílẹ̀ bá ti ṣú níbi sáwà pé kí má máa rìn lóru kí n dúró síbẹ̀. Mo ní kó má máa rìn lóru mọ́ ló ṣe dúró síbi 13 play. Very good. Ṣorí mi báyìí Yorùbá ti ṣàní mi wọ́n dẹ̀ mọ̀ pé role model ní mi ní school láti ẹni lọ ọwọ́ ẹni la fi ń tún wàrà ẹni ṣe òun ló dífáfá kọpẹ tó gbégbá ọwọ́ ẹlẹ̀ tó lọ́wọ́ òun ló máa fi máa gọpẹ́ ó ní ìgbà ajá ṣùgbọ́n ọwọ́ èèyàn ò lè jà ṣorí mi bí mo ṣe wà yìí wojú mi dáadáa wonú ẹyin ojú ìkówó là ojú mi má jẹ́ kí n rí epo fẹ́ jáde pẹ̀lú lórin kan mọ́. Yes ìjọ tó bá dán wò ó dán tán nìyẹn wà á dẹ̀ fi lé ilẹ̀ ìjọba mi final full stop. Ẹ̀yin ti ṣe tán tí yín àbí ẹ̀ẹ́dẹ̀ gbàgbé nǹkan kan wo báṣọ ọwọ́ ṣe ń ara nǹkan tá à ń sọ nìyẹn ó yá bá má ọmọ mi lọ léèwé. tó bá dẹ̀ lọ fọwọ́ kàn ọmọ yẹn torí mo gbẹ̀gbẹ́ bí mo ṣe sọ yẹn wàá fẹ́ sọ́kùnrin yẹn kó tó bá fọwọ́ kàn máa bẹ́ẹ̀ jagiri. Ọlọ́run yọ àṣé àlẹ́ jẹ obìnrin ká ní mi ò kún àlẹ́ bó ń sìn kò ní mú wọn dání. ìtẹ̀síwájú lọ́pàá àṣẹ́gun ara àtẹ̀síwájú kí ẹ̀ ti lé bọ́ọ̀lì especially kọjá lé ara èèyàn ní agbára Ọlọ́run lẹ́nu òtúra. àmín o ẹ ṣe eré akárí. kí ló dé wọn blọọgì ẹ mọ́ra ìlú sáré firifiri ọmọ ọ̀fẹ́ yìí rárá ṣe pé fúnra mi. kó bá mi gbé tọwọ́ ẹ̀. ẹ̀rù máa ń bá mi ní ẹ gbà ọ́ ẹ ṣe rí wa òun ìjọ. bó la ṣe rí yín ká ilẹ̀ inú ilé. àbáṣe tí wàá wò yín látànà mà ṣùgbọ́n ọ̀nà ló pọ̀. ṣẹ́jẹ̀ rí ọdẹ wa tó ń pẹ̀ fún ṣé ọya tí yín náà là ń ṣe. àbí o ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ìgbọ̀n. assessment ni o it's a very nice assessment kí hàn kọ́ tìbì kan bọ́ síbì kan. assessment ẹ tẹ̀ fi ẹ pamọ́ náà. ẹ wo ẹ̀yin ni mo rí kí tí ò bá kí n ṣe tí yín ni gbogbo ẹ̀ lè má lọ déédéé bó ṣe rí báyìí ẹ ṣàmọ̀ pé wọ́n máa ń sọ wípé òjò láyọ̀ ìgbín tí ò bá kí n ṣe nítorí òjò ni inú ìbànújẹ́ ní ìgbín ọ̀bá wà tọ́dún máa fi yípo ẹ kú àdúró tì Ọlọ́run àdúró tẹ̀yìn náà ju bẹ́ẹ̀ ṣe dúró tọkọ mi. àmín o àmín ẹ ṣe gbogbo wa báyìí lọ pẹ́tọ́ sí ká kí àgbẹ̀ tó lọ sóko tó kéré oko rẹ̀ wá sọ́jà fún títà ká wá kí òràjà náà tí ò jẹ́ kéré oko gbẹ kẹgbẹ́ wa ṣáà má ti bàjẹ́. àmín o a máa jèrè. mo bá mú fóònù yìí. ayé àbẹ̀yẹ jẹ̀kọ́. àbẹ̀yẹ jẹ̀kọ́ kí ni ẹ lo mọ́níjà. ẹ ló ta ló mọ̀ o. Arinola ni orúkọ mi. Ẹ jọ̀ọ́ ṣé Mrs. Oyinade mò ń bá sọ̀rọ̀ yẹn. Àwa ni ò kí ni mo rí ṣe fún yín o. Ẹ jọ̀ọ́ a fẹ́ pè yín síbi ìnáwó kan ni. Ṣé ìyàwó lẹ fẹ́ ṣe ni àbí òkú àgbà? Ẹ fẹ́ gbọ́mọ lọlé ọkọ, abẹ fẹ́ ṣe ìgbéyàwó, ewu lẹ fẹ́ ṣe ń bẹ̀. Gbogbo ẹ̀ náà la máa ṣe láìpẹ́ ṣùgbọ́n ohun tá a fẹ́ ṣe ni ayẹyẹ ẹgbẹ́ wa la fẹ́ ṣe. Ẹgbẹ́ yín ò ní bàjẹ́. Ọjọ́ wo ọdún wo lẹ wá mú tẹ fẹ́ ṣe ìnáwó náà? Next week Saturday ni. Next week Saturday. Ìyẹn ò possible tó ráwà tí ní ṣe orin lọ́jọ́ náà. Ẹ̀yin ò ṣe sún dín sí month end. Àǹtí kí ló dé? Torí pé a ti sọ ní orí TV. A ti sọ nínú newspaper so kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa wá nǹkan ṣe sí.
ẹ má bínú nǹkan tèmi lè ṣe fún yín ni mo sọ ẹbí àti bá gbé lọ sí mọ́ńtẹ́ẹ̀dì àmọ́ àbáyé dọ́gbọ́n sí. tí ó bá jẹ́ wípé ká sun yẹn náà ni ó lè tẹ́ yín lọ́rùn torí ẹ̀yin ló wù ká pé kò sí wàhálà ń gbà yín a máa sun náà ni. ìyẹn náà dá ẹ ṣe mọ̀ pé àwọn máa ń gbowó ní ńláńlá ṣá. ṣé ìyẹn ni kò sí wàhálà amọ̀pọ̀wó náà lè máa gbà tẹ́lẹ̀. a máa retí yín ní ọ́fíìsì wa láti wá sanwó náà. èmi náà yọjú sí yín lọ́fíìsì yín gbà yín. ẹ ṣé ó dàbọ̀. ṣé ẹ rí i pé ọ̀pọ̀ orin ti sún báyìí onílẹ̀ ń jẹ́ rẹ̀. bó ṣe wà nìyẹn. ẹ ti máa mọ́jú ní kẹ́ẹ̀dì jàre. báńdì máa ti wá pọ́pùlà. àròmọ gidi ní mẹ́ta ẹ̀. àròmọ ní. Oko mi yọ bàbá. Oko mi yọ bàbá. Ẹ̀pọ̀n mi dàgbà o. Ẹ̀bùn mi làṣírí. Ó ẹ̀yọ̀ mi jáde lójú àlàyé. Oko mi yọ ọmọ mi yọ bàbá. Ẹ̀pọ̀n mi dàgbà o. Ẹ̀yọ̀ mi jáde lójú àlàyé. Inú ọlọ́jọ́ bí dùn ó mú yóyó á ní ẹ̀pẹ̀lẹ́ ẹ ṣé gan a dúpẹ́ o ẹ bá mi kú dìde o ẹ ṣé o àfihàn gbà o abẹ́kọ̀ olórí rẹ̀ dà. Olórí rẹ̀ dà ìbílẹ̀ o. Olórí rẹ̀ dà èmi rèé o. Olórí rẹ̀ dà èmi rèé o. Ọlọ́jọ́ ìbí ìjókòó ẹ̀ o. Ọlọ́jọ́ ìbí dandan tẹ́mi tọ́pẹ́ ìjókòó ẹ̀ o. Ṣé wéèrè kó dá wa lóhùn? Ọlọ́jọ́ ìbí ìjókòó ẹ̀ o. Arìngbẹ̀rẹ̀ bí ẹni tí ẹ̀gbẹ́ nu tèmi tọ́pẹ́. Olówó tí fowó ṣàánú. Olówó tí fowó bọ̀. Mo jẹ nínú owó rẹ̀ tèmi tọ́pẹ́. Mi ò jẹ́ pé mo búwe o láíláí. Mo jẹ nínú owó rẹ̀ tèmi tọ́pẹ́. Mi ò jẹ́ pé mo búwe ní. Ìwọ ní tí ìyẹn ò mọ̀ dúdú lọ. Ìwọ ní tí ìyẹn ò mọ̀ dúdú lọ. Ayọ̀ bẹ́ẹ̀ sùn ó bẹ́ẹ̀ jí ó mọ̀ dúdú lọ. Ìwọ ní tí ìyẹn ò
mo ti sọ fún ẹ? No, tell me. Èmi ni mo ti sọ fún ẹ pé kó má wá ṣe ìmọ̀. Uncle, ẹ ṣe sùúrù náà. Take it easy náà. Kí ló lè take? Hey, my friend. Take it easy. Obìnrin ilẹ̀ lù kò ń sọkùnrin o. Ṣé bẹ́ẹ̀ ṣe lù wọ́n yẹn tó bá ṣubú tó kú mọ́ yín lọ? Wọ́n ní sọ pé ìyàwó yín ni o. Ọmọ ọlọ́mọ lẹ́lu paná máa sọ o. Wo ọ̀gá, jẹ́ kó kú mọ́ mi lọ́wọ́ bó ṣe wà yẹn. Kò sí ìtókọ̀ yẹn bẹ̀. Padà lọ síbi iṣẹ́ Mr. Láyọ̀nù sọ. Don't baby me. If you baby me, I will murder you. Bye-bye. Hey! Bye-bye, my friend. Are you crazy? Kí ló ń ṣe? Tó dẹ̀ múra kankankan. Sọ́mọ̀ pọ́bìnrin ló ń lù ní iṣan ló pa Bùsílẹ̀ o. Wọ́n bá ẹ̀sọ́ọ̀sì òun la gidi ẹ̀wọ̀n ló máa kú sí tó bá kú ẹ lọ́wọ́. Ó mà ga o. Ó jalè ni. Ẹni ó jalè gan wọn lù tó yẹn. Ló bínú kó má bínú. Pẹ̀gọ̀ kó má pẹ̀gọ̀. Orí ẹlẹ́gọ̀ ló bàjẹ́. Orí ẹlẹ́gọ̀ dẹ̀rú dẹnu ní. Madam Tèmi sọ pé ọlọ́wọ́ oníbà òkú ẹyẹ jẹ́. Kò sí bó lórí rẹ̀ ṣe pọ̀ tó. Pèrè díẹ̀ bá wà níbẹ̀ ó dájú. Ẹ jẹ́ ká kàwọ́ mú ènìyàn yọ̀ lásán 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 lásán. Àwọn tó rí ìwọ pé Madam Tèmi tọ́pẹ́ mọ́mọ́ bínú. Olówó nìyẹn tó fowó ṣàánú. Bọ́sọ́ òní lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ̀ òní lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ̀ Madam Tèmi tọ́pẹ́. Madam Tèmi tọ́pẹ́ ọmọ àlè lórí inú tí kì í bí ọmọ ọkọ la máa ń bẹ̀ tó gbà àwọn eléyìí ò ṣèyàn rádaràda ẹni tó lọ́pọlọ ni wọ́n kò sí kí irú eléyìí má ṣẹlẹ̀ má gbà wá bẹ́ẹ̀ náà ni orí tìyín la ṣe wá bí. Síkí sàgbà síbò. Síkí sàgbà síbò. Nítorí Tèmi tọ́pẹ́. Mo ní mo lè dọ̀la síbí. Aláyọ̀láyọ̀ kó bá mi jó. Ẹlóríire ò kó bá mi jó. Olóríire kò náwó sókè dé. Ẹ̀ṣẹ̀ náwó ẹ̀ máa bò níta. Olóríire fara yíra 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 yíra. Ṣé n tó ń sọ sí ni pé o fẹ́ kí èmi àti ìyàwó ẹ̀jọ̀ máa lọ sí òde orin rárá? Kò jù bẹ́ẹ̀ lọ. Bí mo ṣe fẹ́ nìyẹn. Bó ṣe ń sọ̀rọ̀ yìí ó ti ń jọ bẹ́ẹ̀ ni pé nǹkan kan mi wà bẹ́ẹ̀. Ṣòro má jẹ́ kí n tọ́ ẹ, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ọ̀rọ̀ lórí àwọn ọmọ ni mò ń bẹ́ ẹ sọ yìí. Ìyẹn ò dẹ̀ ní pé kókó ìfẹ́ mi àti ẹja. Ọlọ́run ò dẹ̀ lè yà wá. Yeah. Anyway, tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn kò sí problem. Ìwọ ló ní ìyàwó ẹ̀, ìwọ ló dẹ̀ ń tú ọkọ ẹ̀, ibi tó bá dẹ̀ wù ẹ́ ló fẹ́ kí ọkọ ẹ̀ gúnlẹ̀ sí. Kò sí wàhálà náà, kò sí problem. Ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ẹ mọ̀ kó àpérò. Ẹ rà mà. Ó ga o, ẹ ti ẹ̀ bèrè wa mọ́lágbà tẹ́ ti ṣe rí tán. Ìṣòro òkèrè ṣó dáa bẹ́ẹ̀. Ẹ má bínú mà, ẹ mọ̀ pé ẹ̀yin àgbà náà lè sọ pé tí agbára aládùúrà bá gbà tán apá ò kì í kà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi gbà ládùúrà
iwájú iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí ń ré sí iwájú iwájú lọ́lá yóò mọ̀ ré sí àmín àmín àdúrà wa gbà àmín ẹ ṣe gan-an ni. ó rà wá yes ma. ṣé ọ̀gá bá yín sọ̀rọ̀ yẹn ṣá. ọ̀rọ̀ wo. inú mi dùn pé àdúrà náà fi parí ẹ̀ fún wa. ọ̀rọ̀ wo lọ̀gá bá wọn sọ. ìwọ fi yẹn sílẹ̀ eléyìí tá à ń yanjú ni ká sọ. náà o ti yanjú eléyìí o ti lóòfẹ́ mo fẹ́ mọ̀rọ̀ tọ́gá bá wọn sọ ni. gbogbo nǹkan ló máa ń fẹ́ mọ̀ wà á fẹ́ kọrin ìwọ kan yìí náà ló fẹ́ ka owó tó pọ̀ jù ìwọ kan yìí náà ló fẹ́ mọ everything ìwọ kan náà ló fẹ́ fi ìyàwó mi ṣe bá níjà. bóyá understand ẹ. bóyá ọ̀gá fẹ́ ṣe show kan tó máa ní láti pè wá sí. àlejò ńlá la mọ̀ gbà yé o kí la máa fi ṣe yín lálejò báyìí. ṣé ìyọnu jàre mo ní sáré wá kí ẹ ni báwo lọjà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó bá wa fàlùbáríkà sí. ọkọ mi ló ní kí n fún ẹ ní kíní kékeré pé kò fọwọ́ bá ó ní kó bá wa manage ẹ ó lóun mọ ẹ̀tọ́ òun ṣùgbọ́n bí ojú ọjà ṣe rí ni ó ló ti ṣe dáadáa sínú company fún nǹkan ní kóun appreciate ẹ. èmi nìkan tán tó tẹ́lẹ̀ yìí ni wọ́n máa ṣe o ẹ wò òkè òkè lọ́la àwọn máa lọ àtàwọn àtọmọ ẹgbẹ́ wọn ò ní dàrú ọkọ mi tó fẹ́ wà lọ́dọ̀ wọn àmọ́ kí ni mo fẹ́ ṣe ó lọ ṣàánú. báwo wá ní tiwa tọkọ ẹ ó ní láti máa ṣe sùúrù ni o torí pé àwọn ọkọ wa ní apàṣẹ àwọn obìnrin sì ní àgbàṣẹ sórí ntọ́kàn yẹn bá ti fẹ́ lóbìnrin máa bá fẹ́ o tó bá lòun ò fẹ́ nǹkan kan òun náà má bàa fẹ́ obìnrin tó bá fẹ́ jèrè ọmọ kò ní ta ọkọ lẹ́nu. bẹ́ẹ̀ni èmi mà ti mójútó ọrọ̀ ajé mi àbí kí la fẹ́ ṣe ìdùnnú mi kàn ní wípé àárín wa ò dàrú àárín àwọn ọkọ wa méjèèjì ló lè dàrú káṣá máa ti gbogbo àsáré tè ìlú kọ́nà dẹ̀ máa gbé wa lórí sókè kẹ́ni kankan máa tọrọ jẹ́ nu. ẹ bá mi kí wọn dáadáa. àgbọn jẹ́ kí n sáré máa lọ. jẹ́jẹ́ kí n jó kí n ṣẹ́ lálejò. kí ló fẹ́ fún mi. jẹ́jẹ́ ṣẹ́ lálejò jàre. manager ẹ lọ́rọ̀ kankan tẹ́ fẹ́ bá mi sọ. bàtẹ́ ní kí n wá náà ni mo ṣe mi tí ì lọ́rọ̀ fún wa báyìí. àwọn tí ẹ sọ wípé wọ́n fẹ́ gbé orin fún wa pé a fẹ́ lọ bá wọn ṣeré ẹ tí ì padà bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn. ìgbà tí òun ṣe ìròyìn ayọ̀ ni ò jẹ́ kí n sọ fún yín ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ wọ́n á ní pé àwọn tó ti gbé fún ẹlòmíì mo dẹ̀ tó ń sọ pé ṣé ìṣòwò ni in fact owó tí wọ́n tó san fún eléré yẹn ó ju nǹkan fẹ́ san fún àwọn àlọ́ tábà sọ pé owó ni mo fi lé wọn sá. ìyẹn tó ti gbọ́ wọ́n ní ìdánwò mi létí láti ìgbà tí ẹ ti di mánéjà yìí òde mélòó láti lọ náà. àti ìrí eré lọ. àlọ́ òde kọ̀ọ̀kan. àti ìrí eré lọ. a ti tó gbà wọ́n báyìí tá a ti lọ. ó ń lọ bí oṣù mẹ́ta àtààbọ̀. ó ń lọ bí oṣù mẹ́ta àti ààbọ̀ tí a ti lọ sí òde orin. ẹ sọ ọjọ́ kan tí ẹ ò gba owó lọ́wọ́ mi ẹ sọ àárín ọ̀sẹ̀ tẹ́ ẹ gbà láwọn àǹsìn ẹ dẹ̀ jókòó síbi ẹ̀dẹ̀ pé ayé ní mánéjà kí ni kókó mánéjà ṣe bí nígbà tí ibi tẹ́ ẹ dúró lé lórí ibi tẹ́ ẹ mánéjì gangan tó bá ń lọ síwájú ṣe bí nígbà yẹn lè ń jẹ́ mánéjà ẹ jọ kó jókòó di kọ́ńpìlẹ̀ lẹ́ni kó má sí lọ síwájú kankan bẹ́ẹ̀ ẹ dé ìjókòó báyìí ní ìyá máa dùn àbí kó jẹ́ pé ẹ̀yin lè ń kọrin kó jẹ́ pé ẹ̀yin ní leader band kó jẹ́ pé ẹ̀yin gangan ni ọ̀gá band bẹ́ẹ̀ ṣe ń pè mí ní chairman ni kí lẹ máa rò sí mi tó bá jẹ́ pé mi ní mánéjà ẹ má sọ̀rọ̀ ká má tanra wa jẹ ìyẹn túmọ̀ sí pé ẹlẹ́dàá tiyín àtẹlẹ́dàá tèmi kò papọ̀ ṣe mọ̀ pé àbákókó ti fi ilẹ̀ bẹ́ẹ̀ kó má sí mánéjà rárá dà pé kó wá jẹ́ pé ilẹ̀ wá jẹ́ mánéjà tí ó sì ṣe tí ó sì kankan. kẹ́rọ ọmọ tá a bá bí tá a pa màálù ìgbà tiẹ̀ ni ọmọ tá a sì bí tá a pẹ̀fọ́ náà kẹ́rẹ́ pórí rẹ̀ burú títí gbà ń wí ní ìgbà lọ sọ bẹ́ẹ̀ lásìkò yìí ìfàdé mi gan ọ̀dákẹ́ mi ò dákẹ́ ọ̀gá ojú orí yín tó níjó ni wọ́n fomi green ṣe àṣejẹ fún mi lórí ọ̀rọ̀ àti iṣẹ́ ìgbà náà ni ájú wọn ti bí mi mú mi green rè kò sí tí mo ti sì tán níjó ni ẹnìkan tó pè mí pé kí n tún wá síbì kan pé ẹnu ẹnu la fi kọ méje pé tí wọn ó ṣe fún mi yẹ pé eegun ẹran ni ibi gìngìsí ajá ni pé torí ajá máa ń rìn káàkiri pé ẹnu ni fi gbé ọ̀gá mo fẹ́nu gbé mo sì nígbà pé gbogbo tí mò ń jára náà yóò ṣiṣẹ́ náà níjọ́ kan nkú pè yín pé kinní kankan fúnra mi náà mo struggle. ó wá bẹ́ẹ̀ ni àbí thank you congratulations ẹ máa lọ náà. yóò da ọ̀gá ẹ máa lọ náà. but ṣé tí n bá. kí ló ṣe mí.
Ohun ọkùnrin kí ló dé? Tí wọ́n bá dákẹ́ ọ̀rọ̀ ara mi sú èmi o. Ìjọ́ wo ni mo ti sọ fún ẹ pé mò ń lọ sí òde eré? Ká tiẹ̀ sọ wípé a rí oníbàárà tuntun mi. Àwọn tá a ti jọ jayé tẹ́lẹ̀ ńkọ́, àwọn tá a ti bá kọrin tẹ́lẹ̀ ńkọ́. Ṣé bẹ́ẹ̀ náà ní ìnáwó tó fẹ́ ṣe? Tọ́n bá ṣọjọ́ òbí, wọ́n ṣàṣìlẹ̀. Tọ́n bá ṣílé, wọ́n ṣàṣègbéyàwó. Tọ́n bá ṣègbéyàwó, àgbàlagbà ṣàkó nílé wọn tó máa fẹ́ ṣènáwó ẹ̀. Wọ́n pé wá. Ìdí ṣe kó bí akáwọ́ gbinú. Àbá wò pé ìgbà tó bá yá wọn kàn àlọ́bà wọn. Kí ló dé àárín yìí? Wọ́n láṣẹ ọ. Kí ló wá ṣẹlẹ̀? Wọ́n náà fẹ́ sinmi fún Jọ̀wá díẹ̀ ní kó dà pé kórè mi dàrú. Ṣé Jọ̀wá ló fẹ́ sinmi fún àbí mi fún ara mi? Wọ́n á ro títí pé àwọn ará bí yóò wà mọ nǹkan tí wọ́n ń dá lára yìí. Wọ́n wà mọ́. Torí téèyàn bá han bàbá lè mọ̀, ó bá yé ọmọ ẹ̀gẹ́ torí ọ̀la ni. Tọ́mọ bá fẹ́ kọjá téèyàn bá gbé gidi náà pé kọ́mọ má lọ. Àti pa bàbá ẹ̀ lóòjọ́, òun lèèyàn ń gbìyànjú ẹ̀. Torí pé òun kòkò dúdú, òun lẹ̀kọ́ funfun ti máa ń jáde. Jọ̀ọ́ àìlọ́sóde mi àìlọ́síbi kankan ọ̀nà ọ̀dà tí òfin ní kó bá lè ké máa. Àìlọ́sóde mi àìlọ́sóde orin ọ̀nà ọ̀dà tí òfin ní kó bá mi, kó bá lé, kó bá ara, kó bá gbogbo àwọn tó yí mi ká. Oh my God. Ọlá, má rojú. I'm alright. Má rojú. I'm okay. Wo. Ọlá, mi fẹ́ kó rojú jọ. Ṣó mọ̀ yí pé gbogbo ọjọ́ kan lọ́dún àti wípé dídùn ládùn ju ayé fẹ́yàn. Àìmọ̀pọ̀ ẹ̀dá ló máa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. Gbogbo ilẹ̀ sì kọ́ ní ilẹ̀ ń wọ̀. Ṣòrí, ojú tó bá rí báyìí báyìí sí ètí ò dáa, tó bá yá ó ń bọ̀ wá rí báyìí báyìí ní dáadáa. Yí ká gbà yí pé àsìkò yẹn dé báyìí ni. Tó bá yá ń bọ̀ wá dáa. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, má rò jìnnà. Please, please, please. Kí má rò. Ike, as in kí má rò. Má rò jù. Take it easy. Wọ́n sọ pé àtúbọ̀tán olówó dá rárá. Ṣé o ronú pé ohun tó sọ ló fẹ́ ṣẹlẹ̀? Kò ní ṣẹlẹ̀ sí wa lágbára Ọlọ́run. Àmì ìbọ̀tì. Àsìkè má rò rárá. Just take it easy. Please. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Okay. Ṣé wàá sùn báyìí? Ìwọ náà máa sùn. Promise me kó máa sùn. I'm okay. máa mú sáájú mi báwo ló ń wà báyìí ní bẹ́ẹ̀ sáì. ẹ dáhùn yà lọ irọ́ o kí ló mú.
lọ́dọ̀ mi báwo ọ̀yà I need triangle. Victory. Manda bí ó tẹ̀sí báyìí. Ṣé ẹ kójú sápò ní ṣé ẹ̀rí ọ̀gá ńgbà tí wọ́n jáde lẹ́ẹ̀kan ni? What's rubbish? Ó ṣe èrè àbọ̀ fẹ́ kí kẹ̀kẹ́ gbà sí kọ́tà nù. Torí pé àròdè lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ń sanwó fún àpòjù wọn wọ́n fi sí. Manager yẹn ni kẹ́ máa sọ ẹ má sọ yẹn rárá àjọ ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ni yóò túmọ̀ sí bẹ́ẹ̀ nìkan. Kọ̀sọ́tọ́rì ti bẹ́ẹ̀ nìkan. Wọ́n fún wọ́lẹ̀ tí ẹ̀dá ẹ wò jẹ́ fẹ́ gbọ́ player and player jẹ́ tí wọ́n fi dánimọ̀ ní Mikel Okocha kò sí yàtọ̀ láàrin wa players gbogbo wa. Àyàtọ̀ wà o superior authority mo jẹ́ fún yín. Ẹ wo manager yìí náà ṣe èrè. Èyí tó pé mo lè gbèjà yín ẹ sọ pé jù wá lọ lẹ́nu iṣẹ́ iṣẹ́ yìí lẹ́ ń gbèrú ní àbẹ́yìn lẹ́ ń lùlù. Ọ̀nà àpọ̀tọ̀ lẹ́nu tó ṣe kó máa rẹ̀ ọ̀dọ̀ lẹ́nu tó bí ọ̀nà náà. Mi lè sọ. Ọ̀rọ̀ mò ń yẹ lówó. Ẹ wà lẹ́yìn mi ní ìtọ́jú àìsí olóṣèlú ó ti bọ́ bẹ́ẹ̀ hàn. Ẹ wọ́n lórí òtó kankan. Ẹ má sọ bẹ́ẹ̀ o tí mo bá rí yín o tí mo bá mú yín orí yín ni màá ti bẹ̀rẹ̀ lùlù fún yín abẹ́ ìṣiyèrè ṣé tó pa pé yín bọ̀dà. Orí ọmọ tuntun gbà kó ẹ̀yìn rẹ̀ ọ̀dà èmi ò ní pé èèyàn mọ́ lù mí mo tó bá lù mí dọ́ọ̀bà sí mi pàjá fún mi. Ó jẹ́ àtàyò jàre. Tó bá lù mí dọ́ọ̀bà gbó bí ajá ó wà mọ́ lù green. Manager. Ẹni. Manager. Gbà. Kí n bá gbà. ó sì ní ẹnìkan kan ọ̀bẹ ọjẹ́nú ọbẹ̀ yìí ọ̀jáde ẹ. Mo jẹ́rìí ọdẹ o mi ò jẹ́ fi oníkọ́dúgbò láéláé. Bàbá látijọ́ tẹ́ ti sọ fún mi pé kí n má dẹjà. Ẹ wo ẹyẹ oko ẹyẹ ilé pẹ́pẹ́yẹ adìyẹ gbogbo tó parapọ̀ tó ní ìyẹ́ ní ara kò sí kankan ló ẹ̀ tí mo súnmọ́. Mo lè rántí ọjọ́ kan tó jẹ́ pé nígbà tí màá fi jáde mi ò mọ ibi tí wọ́n ti rí pẹ́pẹ́yẹ yìí. Ó yàgbẹ́ sí bàtà mi ní mi ò wọ bàtà yẹn mọ́ dèdè nítorí àti má súnmọ́ gbogbo nǹkan tó jọ mọ́ ìwọ̀ iná ni. Ó sì dá ọ lójú pé ọ̀fẹ́ yín òróró panu. Oh my God. Torí ọdẹ tó gẹ̀gùn tí ń ṣọ̀gàlà ó rí tọkẹrẹ bẹ rúgbẹ tí ọba ní sùúrù ó lè yìnbọn. Èyí túmọ̀ sí pé kọ́mọ̀ jẹ́ pé pẹ̀lú àìmọ̀ ó ti rọra fi ẹyin nánu. Bàbá. Ó rí béèyàn bá sì jẹ odidi ẹyin adìẹ odidi ọ̀yẹ̀lẹ̀ kan lọ́jẹ̀. Àwọn òwe ẹyin nídàkùkọ kò ní ṣàjèjì olúwẹ̀ mọ́. Bàbá wọ́n lè yàn kí n farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ ẹ́. Ibi tí mo dé dàgbà dé yìí wọ́n ní kò sọ tó máa pàgbà tá à ní bápo lórí ẹ̀mẹ́. Kí ni mo ń sá wá sọ́dọ̀ yẹn fún? Nígbà tí mo mọ̀ pé ìlẹ̀ lè gbà mí ni ọ̀nà dà wá fún mi kí wá débi kí n máa wá parọ́ fún yín. Bàbá mi ò jẹ wọ mi ò jẹ yín mi ò súnmọ́ dìde àbí súnmọ́ pẹ́pẹ́yẹ àbí súnmọ́ ohun tó jẹ mọ́ ìyẹ́ rárá ayé mi ń bàjẹ́ lọ yàtọ̀ àwọn. Mo sì pé ọ́ sóde eré wọn. Ẹ̀yin tó láyé o ẹ̀yin tó láyé o ẹ̀yin tó láyé o ẹ wá là ń lójú bẹ́ẹ̀ ṣe là fún wọn lé àdó o ẹ là fún mi bẹ́ẹ̀ ṣe là fún wọn lóde ìjẹrò ọ̀rọ̀ ọlá òkèrè ni ó rú mi lójú ẹ wá là mí lójú o. Èyí ti jẹ́ wàá lògiri ìta ojú kóńkó báyìí là ń lùlù ń kókó kọjú sáyé kọ kẹ̀yìn sọ́ràn. Ó ṣe nìyí ti jẹ́.
Oyin Adé lélẹ́yìí, Oyin Adé ni. Oyin Adé lélẹ́yìí. Ìyàwó ọ̀rẹ́ mi ni máníjà mi tún ni. Ọ̀dà gbọ́ bóun tiẹ̀ ti jẹ́ o. Àmọ́ lẹ́nìkan kan jẹ́ ń bí oúnjẹ ọbẹ̀ yìí ni ẹ̀. Oh my God. Oyin Adé, èmi ò mọ̀ mo lọ mú lẹ́tà nínú ilé mi mọ́. Mo ti ẹ̀ wá lẹ́tà mo wá títí nínú ilé mi ò mọ̀ kó tí ó ti yọ bẹ́ẹ̀. Ọmọ àgọ̀ sẹ́mi mọ wá gọ̀ ní nísìnyí àbíwọ̀ ọmọ àgọ̀ sẹ́mi mọ gọ̀. Bẹ́ẹ̀ bá ṣe pé kíní ẹni tó tọ́ bẹ̀ wò lọ́gbàdùn ọbẹ̀ ìtọ́wò là máa dùn ọbẹ̀ ọ̀gbọ́n ni ẹni tó tọ́ bẹ̀ wò ọgbàdùn ọbẹ̀ jẹ́ ẹni tó jẹ́ gan lọ ọwá ní ọ̀sẹ̀ nìkan kan wọ́n bọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀fẹ́ ni ó gbọ́dọ̀ fẹ́ sílé ni gẹ́gẹ́ bí ìyàwó bẹ́ẹ̀ ni. Kí n fẹ́ ìyàwó ọ̀rẹ́ mi sílé.